Ẹ káàárọ̀ àkó ojúmọ́ àkó ojúmọmọ ní gbogbo ibikíbi tẹ́ ti ń láǹfààní àti máa darapọ̀ mọ́ wa. Ìkànnì adẹ́rìn pòṣónú ìkànnì ìfẹ́yín ẹ̀ 32 FM 94.9. Eléyìí tá a kalẹ̀ sí àjà kẹrin ilé àwọn àgbẹ̀ Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àkìyín ẹ káàárọ̀ o. A kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí yóò san wá sówó sọ́mọ àìkú eléyìí tí í ṣe baálé ọ̀rọ̀. Ẹ tún káàbọ̀ sórí ètò òṣèlú níkànnì 32 FM 94.9. Peter Ọlásùpọ̀ Captain P2 òun lórúkọ tèmi. Ẹ kú ojúmọ́ o. Lónìí lórí ètò òṣèlú, ọ̀kan lára àwọn ọba tó tún jẹ́ àgbà oyè nílẹ̀ Ìbàdàn, His Royal Majesty Ọba Salaudeen Hamidu Ajibade ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ò lè pè mí bá mọ̀. Mo ti di pé Mágàjí Destiny Aṣípa. Ẹ ti di Aṣípa. bàbá ti joyè ilé ìtàn báyìí. Ládàjọ́ fi mí joyè Aṣípa nù. Mo ti di Aṣípa báyìí. Aṣípa Olúbàdàn tilẹ̀ Sọ ti máa ń tí Ìbàdàn. òjò Olúbàdàn sọmọ. Rọ́ṣà ti máa bì. Èwo nu? Ní ẹni tí ó jẹ́ Ẹ̀ta ní òjò Olúbàdàn báyìí. Rashidi Adéwọ̀lú Ládọjà. Ọba Rashidi Adéwọ̀lú Ọba Ládọjà. Imperial Majesty ọba tí ó fọba jẹ. Òun ni Ní báyìí èyí náà ó bọ̀ sípò Aṣípa. Aṣípa Olúbàdàn tilẹ̀ Ẹ̀yin náà ti ń pọ̀nà rúkà akẹ́lẹ̀ òun wí yìí. pé oyè yìí tún. A jẹ màálù tawọ́tawọ́. Ọba Salaudeen Hamidu Ajibade pẹ́yìn rẹ̀ tí ẹ̀kọ́ sọ pé Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà lolúbàdàn kan níbi ọdún mélòó kan sẹ́yìn lẹ́ẹ̀bọ́ta tẹ́ sọ̀rọ̀ ńgbà náà pé àwọn kọ́ lọ́ba kan o. A tiẹ̀ wá rí i pé aáwọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ sọ́tún sósì bí irú ní tó ṣẹlẹ̀ nígbà tí Ọba Ọlákùlẹ́yìn ó gorí ìtẹ́, gbogbo ẹ̀ kú mú bí ìdodo ẹ̀fọn lásìkò yìí sí òsì àgbáriwo kankan láàrin ẹ̀yin àgbà oyè. Ẹ lè gbáriwo. A ti túnra wa ṣe. A sì ti tún ìlú Ìbàdàn ṣe gẹ́gẹ́ bó ti yẹ ó rí. Bó ti yẹ káwọn bàbá wa kí wọ́n dúró, kálukú ti dúró láàyè ẹ̀. Ẹ ti tún gbogbo ẹ̀ tò. Pẹ̀lú ògo Ọlọ́run. Torí gbà tí gbogbo ẹ̀yin àgbà oyè bẹ̀rẹ̀ sí ní forúkọ lẹ̀ pé Ọba Ládọjà ló kàn o, ohun táwọn èèyàn ń rò ní pé ẹ̀yin náà lẹ́fẹ̀ẹ́ bọ́ọ̀ta tẹ́ẹ̀fẹ̀ẹ́ takò wọ́n bíi tìjọ́sí. Ṣé wàá takò wọ́n? Kì í ṣe lásìkò yẹn. Ohun tí ò yé yín ni pé a ní ìjọba tí bó tiẹ̀ jẹ́ pé àwa la bí àmúǹlọ̀gá gẹ́gẹ́ bí ìpínlẹ̀ wa, àṣà wa, gómìnà ńlọ̀gá tí ó mójútó gbogbo ètò tí bá ń bẹ lọ ní Ọ̀yọ́ state káwa tó sọ pé Ìbàdàn. Wọ́n ṣòfin, òfin ni wọ́n ṣe pé ẹni tí adé tí wọ́n kọ́ fún wọn lákọ̀ọ́kọ́ ká gba adé yẹn, ẹni tí ó bá gbà wọn ò ní jẹ́ kó jẹ, kò ní joyè Olúbàdàn. Nínú àwa 11 ẹni tó sì jẹ oyè tó kú kọ́ lọ́wọ́ fọ̀run kẹ ọba ti kú ńbẹ̀. Ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà ńlọyẹ kàn. Ìgbà tíjọba wa gbé tiẹ̀ wá pé inú yín o, ẹni tí ó bá ti kọ́kọ́ gba adé yìí, ìjọba ní tí wọ́n gbà lérò torí pé kí ni His Royal Majesty ó yàtọ̀ fún Imperial Majesty. Ìbàdàn sì ní Imperial Majesty, ọba tí ìfọba jẹ.
bí bàbá wa ẹ̀ bá ti jẹ ọba tó bá ti jẹ oyè tiẹ̀ tán gbà ó ní ó ṣẹ̀ṣẹ̀ wá fi àwa yòókù náà jẹ ọba so Rasheed Adéwọ̀lú Ládọjà ó ní ọba tí fọba jẹ. ká sọ wípé wọn gba déhùn níjó níyì ibẹ̀ ni. a máa ṣẹ̀ṣẹ̀ máa rojọ́ kan Hasan Sukuta lásìkò yìí kò é ṣe ń tọ́ da. àwa Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ a sì láwọn ọ̀jọ̀gbọ́n. ńgbà tí ọ̀gá wa gómìnà tó ti ní bóun ó ṣe ṣe ní bóun ṣe fẹ́ ní gbogbo wa a sì gbà bẹ́ẹ̀. ní báyìí kò sógun kò sọ́tẹ̀. ẹ rí i pé Ìbàdàn tutù ariwo tààrà ẹ rí ń jọ náà pẹpẹ yọ pọnmọ. ẹ wà lára àgbìmọ̀ Ìgbádé lé kábíyèsí lórí. ń bo ni ètò dé dúró báyìí. Adéwọ̀lú Ládọjà òun náà lọ yàn mí bẹ́ẹ̀ òun ló fi mí bẹ́ẹ̀ tọrọ mi ò ní fipá pọ̀ gún èmi èyàn yàn jẹ sì ní yàn jẹ kò sí ní tó fún mi tó fẹ́ fún mi èmi yẹn parọ́ yìí sì ní parọ́ odò bẹ́ẹ̀ ní parọ́ kò sí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ń gbà náà àwọn náà ti wá rí òtítọ́ kodoro pé bó ṣe yẹ kí bàbá wa ní bàbá wa sì ṣe yẹn bàbá wa Rasheed Adéwọ̀lú Ládọjà ó sì ti ní tó ṣe bí a ṣe fẹ́ nu òun náà bá yín fẹ́ nígbà tí èso ọmọ àlè ìlú yìí. wọn ò sì bínú sí yín mọ́. wọn ò kọ gbogbo ẹ̀ táyìn wíwẹ̀ yìí lẹ́ ń pariwo tí ń lọ inú ilé rẹ̀ kan ní gbogbo Ìbàdàn ilé mẹ́ta mo máa ń wọ̀ àmọ́ bí mo ti pé kí n jókòó kí n jẹun jù ilé Adéwọ̀lú Rasheed Ládọjà ni àmẹ́yìn tẹ́ ń pariwo ń talẹ̀ ń bínú ẹ lọ pa ẹ lọ kan ilẹ̀kùn mi kú ní ngbò débi ọba lẹ́kùn sí sílẹ̀ èmi etí géètì látàárọ̀ dalẹ̀ wọn ìkẹlẹ̀kùn mi ọmọ kan gbọgbọgbọ rẹ sílẹ̀kùn fún mi torí kẹ́nẹ́ ìbọ́lọ̀ wọn bàbá ń bẹ̀ tí ń sọ wa tí tó lọ nú ilé rẹ̀ tẹ́ ń jókòó tí ń jẹun ta ní ọ̀pá ìlàbọ́lá mi ọ̀pọ̀ ọmọ rí. ẹ súnmọ́ ọba Rasheed Adéwọ̀lú Ládọjà. tọ́pọ̀ jù. àwọn sì lolúbàdàn kan báyìí. ọ ní o. kí lẹ lè sọ ń pa ọba Rasheed Adéwọ̀lú Ládọjà olúbàdàn wa tuntun tí ń kànlẹ̀kùn gangan. ọba tí fọba jẹ. ta ni Ládọjà. Ládọjà ni ẹni tí Ọlọ́run dá tó jẹ́ pé láti ìpìlẹ̀ ayé ẹ̀ Ọlọ́run ti kọ oríire mọ́ ó ti ṣe sínétọ̀ rí amòfin Nàìjíríà ó ti ṣe gọ́fúnà Ọ̀yọ́ state rí tó darí gbogbo ìlú Ọ̀yọ́ kìí ṣe Ìbàdàn nìkan tó darí gbogbo ọba Ọlọ́run wá fẹ́ lè ṣe àlékún oore fún un pé wàá lọ jẹ ọba. Wọ́n bí Rasheed ní 1944 yóò sì jẹ ọba 44 Olúbàdàn náà ló máa jẹ nísìn. Olúbàdàn kẹrìnlélógójì. wọ́n sì bí wọn ní 1944. 44 ọ̀wárí Ifá ń pè. ọkùnrin lòun ọmọ ètò ó sì láàánú. wọ́n mètò. ọmọ ètò wọ́n sì láàánú. ó sì láàánú. a sì máa gbọ́ bọ́rọ̀ bá délẹ̀ yóò gbé kalẹ̀ pé tó ẹ gbọ́ ọ̀rọ̀ ló délẹ̀ báyìí o báwo la ṣe yanjú ẹ̀ sí o. àmọ́ ó sì mọ̀ pé a ní gbogbo yín kálukú sọ sí o èmi ò sọ tèmi báyìí ni o bọ́ bá rí báyìí ni ẹja ṣe o a sì gbogbo síra àwọn ẹgbọ́n ẹni tó bá tẹ̀wọ̀n a ní tó bá ṣe wíìn náà ni a ṣe. lásìkò òjò autocracy Ládọjà ṣe autocracy democracy ni kí ló autocracy democracy ni máa ń lò. lásìkò ìjókòó ẹ̀yin lọ́balọ́ba
tó jẹ́ àgbà oyè ilẹ̀ Ìbàdàn nígbà tí ẹ jókòó gbẹ̀yìn pé gómìnà ọba wa yìí ẹni ó kàn tí ó bọ́ sípò Olúbàdàn rèé ibi ìpàdé òun èèbó gbogbo yín ń sọ níbi tá a ti ń ṣe ìjókòó tó ní ṣe pẹ̀lú àṣà. ẹ wá kọ́ èmi ẹ ṣe èbó. ṣùgbọ́n gbogbo àwọn yòókù èèbó ni wọ́n ń sọ ń jọ ibi ìpàdé òun kí ló bí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ìwòkà bí báṣà Yorùbá ló yẹ kí. àṣà Yorùbá ẹni tó bá ń ṣe èbó ó ń sọ fúnra rẹ̀ ẹ̀nẹ́ ṣe mọ̀ wípé ọ̀tọ̀ ní jáde èmi jáde mo rìnrìn àjò jáde mo kó Ìbàdàn tó sì níye ọdún tí mo lò tí mo sì mọ bí kálukú ṣe ń ṣe àṣà ló wọn. Yorùbá ńlá èmi sọ ń bẹ o àwọn tó bá sóyìnbó kẹlẹ tí ẹ fẹ́ sọ ẹbí n tá a fẹ́ sọ ni pé tó n tá a sọ ni pé àyàn ọba kálukú mọ̀wé wa fọwọ́ sí tá a lọ bá kàn. Abdulrasheed Adéwọ̀lú Ládọjà òun ni ọba tí ó fọba jẹ́ kàn kálukú wa àfọwọ́síwèé. gbogbo yín ti buwọ́lùwé. gbogbo wa àwa ti yan ti pẹ́ ẹ̀rí sẹ̀rímọ́nì rẹ fẹ́ ṣe àwa ti yan ọba àti lọ́ba kí gómìnà fọwọ́ sí i kọ́pọ̀ ń pọ̀ pàṣẹ fún àwa ti yan ti pẹ́. o awulẹ̀ ti lólúbàdàn ti wá. àti lólúbàdàn. kankan fi wọ́n hàn gbogbo pé ọba wa rèé o. àjàmàlà ni àjàmàlà sí lọ́rùn jọ náà o. àjàmàlà. ó dáa. jàmàlà sí lọ́rùn àpò wa tún kún lọlé. àti ìjẹ̀rú ọba ìrí nìbàdàn. kí lè rí. odidi ọ̀sẹ̀ kan láàfijọba láàlò tá a fi pé à ń ṣe ayẹyẹ ọba ilé ìta jẹ́ Imperial Majesty Àkànmú Adéwọ̀lú Ládọjà. Bàbá Muideen bàbá Ṣọlá. ìgbà wo lọba Ládọjà ó wọ ìpẹ̀bí. sórí ètò wíwùn ọ wà lọ́wọ́ òun Olúwo Àràbà àwọn ni wọ́n jọ mọ bí wọ́n ó ṣe. torí àwọn kan ń wòye wọn ni ọba Ìbàdàn wọn èèmọ̀ wọbì kankan ilé wọn ni wọ́n sábà wọ̀. òbí ní tí kálukú máa gbọ́ ní tí kálukú bá rí kí wọ́n ó wí Ìbàdàn la wà. ẹ̀tọ́ báwọn bàbá wa ti ṣe Ládọjà ó ṣe bẹ́ẹ̀. nílùú Ìbàdàn bó lèèyàn ṣe dọba kí làwọn àmúyẹ tẹ́ ẹ wò kí làwọn ìgbésẹ̀ tó rọ̀ mọ́ àti dépò ọba nílẹ̀ Ìbàdàn torí àwọn tó bá jájòjì tó ń gbọ́ wa báyìí. àwọn tó bá ń jájòjì tó ń gbọ́ wa kí wọ́n wá kọ́ sí wa ni. sọ ma pé Ìbàdàn ṣẹgbẹ́ nìkọ̀ọ̀kan báwọn kan bá ń sọ àwọn tó jẹ́ pé ẹ̀yin náà wò akọ̀yàn mọ́gàjì nínú ilé ẹnìkọ̀ọ̀kan àwọn ẹbí ọyàn mọ́gàjì kó tó di pé àwọn Olúbàdàn wà wò pé ilé ọmọ dáadáa wọ́n wà tún fi jẹ jagun Olúbàdàn bí oyè ti bẹ̀rẹ̀ nu. jagun Olúbàdàn jagun Olúbàdàn a tó a máa bàbọ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ èmi náà tó débi mo dé ni nígbà tí bàbá wa Ládọjà jẹ́ òjò àjọ lọ jẹ́ o tọ́lá àwọn míì tí wọn ò mọ̀ ni wọ́n kàn máa wí lọ́tún lọ́sì èmi máa wò wọ́n ràn ní tọ́lá ló kálukú tó bá wúkọ́ fẹ́nu ẹ̀ lù. mo wà ń bẹ̀ níjọ́ tí bàbá wa Ládọjà yìí lọ jẹ jagun mo tẹ̀lé wọn lẹ́yìn lọ pẹ̀lú bàbá wa Adédùbú kọ́ lọ́wọ́ fọ̀rùn kẹ́ wọn. so ètò yẹn kò sì lè dàrú ó lè gbọ́ pé bàbá náà dàrú kò ṣe é kò tóko ọ̀nà ti wà lẹ̀ ojú òpó ti wà lẹ̀ bí bá gbọ́ tí bọ̀dá mi náà ní àwọn jẹ ọba ojú òpó Imperial Majesty wọn láwọn ọjọ́ ojú òpó làwọn jẹ́ ń jò ní ojú òpó náà sì ní tòótọ́ àmọ́ Yorùbá yan ìyá àwọn ẹlòmíì ó ti dórí oyè rẹ̀ báyìí. ó ti dórí oyè báyìí. bẹ́ẹ̀ ni bó ṣe rí nù. gbogbo Ìbàdàn gbogbo ọmọ Ìbàdàn pátápátá ló jẹ́ pé wọ́n ń retí ẹ̀yẹ gbígbé adé fún kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kẹrìnléníogójì. bẹ́ẹ̀ sì rèé pàápàá jùlọ bí wọ́n ṣe ti jẹ́ sẹ́nétọ̀ rí wọ́n ti ṣe gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ rí kan tó tún wá di ọba báyìí. wọ́n tó ṣe sẹ́nétọ̀
apàṣẹ òfin gbogbo Nàìjíríà ní sẹ́nétọ̀. aṣòfin àgbà. aṣòfin àgbà pátá kí lẹ rò pé káwọn Ìbàdàn máa retí lábẹ́ ọba Ládọjà? ẹ bá wa jẹ̀pẹ́ rẹ̀ ní. wa ni. kí làwọn nǹkan tí a máa retí báyìí? torí mọ̀ pé ẹ ti sọ̀rọ̀ débẹ̀ ẹ ti jọ sọ̀rọ̀ ẹ sì mọ̀ ti fún tẹ̀dọ̀ bí gbogbo ẹ ṣe ń lọ. a ti sọ gbogbo ẹ náà àmọ́ kọsẹ́ntì ọmọ dáadáa wọn èé fẹ́ ṣe ni. àmẹ́yọ kan tí mo mọ̀ ẹ sọ fún mi nìbàdàn lénìí nísìn ta ni ó gbéra nù àwọn olóyè tá a wà lábẹ́ rẹ̀ sówó la fẹ́ fún àwa tó máa ń gbowó ọwọ́ ẹ̀ ni. bó sì jókòó tó ń jẹun àjọ bọ́ọ̀dì oúnjẹ rẹ̀ àjọ jẹ ni. níbi tí gbogbo yín súnmọ́ra yín dé. bẹ́ẹ̀ ni ó ń bi tó kóyàn mọ́ra òun ló kó wa mọ́ra o. ẹ má sọ pé ibi tá a sún lọ lo Ìbàdàn mi ò gbọ́ dáadáa. kì í ṣe pé gbogbo àwọn tó ń jọba náà ni wọ́n gbààyè bẹ́ẹ̀ àmọ́ ti lẹ́rìí pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó bá gbàbọ oúnjẹ ẹlẹ̀ báyìí má gbégbé máa mú débẹ̀ jọ ni gbàkàrà ọjọ́ èmi náà mú èmi náà ti gbé akẹ́ni mi ọ̀yá olórí ẹ fún mi wọ́n ti fún mi fọ́ọ̀kù èmi náà ti mú ètè mi lọ èmi náà oúnjẹ ń lọ ni kì í ṣe pé àpẹ ẹni ẹ̀yìn fún ẹ̀yìn nǹkan so lẹ́ẹ̀fì mọ̀ pé sáà rẹ̀ ọ yàtọ̀. sáà ọba Adéwọ̀lú Ládọjà ọ yàtọ̀ àní ẹ tí gbọ́ ni alódìdí ọ̀sẹ̀ kan la fẹ́ fi ṣe ayẹyẹ rẹ̀ tẹ́ fi mọ̀ kẹ́ni gbogbo ìlú kálukú ọmọ jẹun lọ ni wà lórí wa gbogbo 11 local government Ìbàdàn pátá la máa ṣe ayẹyẹ rẹ̀. ọ̀dà ẹ jẹ́ n wá béèrè báyìí lórí ipò alága tàwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kí wọ́n máa pín o láàrin Aláàfin tìlú Ọ̀yọ́ Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn èèyàn kan wá sọ pé Aláàfin ló yẹ ó máa jẹ́ alága láéláé o torí pé ẹ bá ní kí wọ́n máa pín láàrin àwọn tí Aláàfin gan àwọn baálẹ̀ tAláàfin sọdọba pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ wọ́n ní baálẹ̀ àwọn baálẹ̀ tAláàfin máa gbọ́ ìwọ ẹ̀yin náà ẹ máa wá tán Ìbàdàn káàkiri. òun la ìwà dọ́dọ̀ yín báyìí. bẹ́ẹ̀ bá wà dọ́dọ̀ mi Ọ̀yọ́ mọ wá bẹ́ẹ̀ Ìbàdàn lọ ogun ni àbí ò rí bẹ́ẹ̀. ọ̀pọ̀ Ìjàyè làbá bi léèrè ogun Ògúnmọ́lá ẹbí Ògúnmọ́lá níbẹ̀rẹ̀ ẹ bá lọ gbèjà Aláàfin ni. torí jagunjagun Ìbàdàn gbogbo ètò ń pariwo káàkiri tẹ̀wọ̀n àwọn onírú ẹ̀ fi ṣe káwá sọ pé irú ọba tó àjọba lọ́dọ̀ wa yìí progress ìlú ni ọmọ wa báwo làwọn ọmọ wa ò ṣe ní máa rìnrìn kúrìn báwo wọn ò ṣe rí sẹ́sẹ̀ nǹkan kan ètí Ládọjà ọmọ wa nù o n táwa bẹ̀ sí pé kó ṣe fáwa nìyẹn ó sì ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ n tó ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ yóò sì ṣe é. ṣe pé pínpín náà láàmú pín alága lọ́balọ́ba yìí. alága lọ́ba Ìbàdàn ni ọkọ̀ jẹ Ìbàdàn ló lórí àwọn yòókù. olórí ìlú Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni. ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàtó. Ọ̀yọ́ ní sùúrù ẹgbọ́ ọba bá pa ṣẹ̀kẹ̀rẹ̀ kọ́ ẹ tó lẹ́lẹ́ ẹ tó fi gínà ṣẹ̀kẹ̀rẹ̀ kí náà wí kí náà sọ gbogbo èèyàn ọkọ̀ tó bá wo ni là jẹ́ lẹ́yìn òde. wọ́n mọ̀ láwọn lè gbé àdé pé àwọn bí ìránṣẹ́ àwọn jagunjagun mi ni wọ́n pè Ìbàdàn gbà. wọ́n pè Ìbàdàn wo àwọn òní àwọn ọ̀sọ̀tàn sọ gbọ́ ta lọ́kọ̀jọ́ Olúbàdàn ní Ìbàdàn. ta ló kọ jẹ́. Alẹ́sìnlọ́yẹ́. ọba Abbas Alẹ́sìnlọ́yẹ́. bẹ́ẹ̀ ni. nígbà tí ó fi tọ́ bá gbo Olúbàdàn yẹn lóòótọ́ baálẹ̀ ẹ máa jẹ baálẹ̀ wọ́n á jẹ balógun kan. bàbá ńlọ́kọ̀ọ́kọ́ ni pé ọmọ mélòó ló bí tó ń kó Olúbàdàn lọ́ọ̀kú ilé mélòó ló kọ́ tó ń kó Olúbàdàn lọ́ọ̀kú aya mélòó ló ní tó ń kó Olúbàdàn lọ́ọ̀kú
wọn èkí Olúbàdàn lọ kú lẹ́ẹ̀bá máa tá a bá ní ká máa sọ̀tàn àwa ò ní ìdí ìtàn láti sọ Ìbàdàn ju wípé gbogbo ọmọ Ìbàdàn kí wọ́n make progress sílùú Ìbàdàn. bí Ìbàdàn ó ṣe tún bó ṣe ń gbòòrò sí kí iléeṣẹ́ táwọn ọmọ wa tí wọ́n ti máa ṣiṣẹ́ tí wọ́n máa rí jẹ tí wọ́n máa rí mu kó máa wáyé. a sì mọ̀ pé industrial man ni Adéwọ̀lú Ládọjà. yóò mú iléeṣẹ́ oríṣiríṣi wá táwọn ọmọ wọn máa ṣiṣẹ́ tí wọn ò ní kàn máa rìn káàkiri lásán tọkùnrin tóbìnrin. ní bí ọ̀sẹ̀ àbí bí oṣù mélòó kan sẹ́yìn Aláàfin tìlú Ọ̀yọ́ tí wọ́n fi gbèdéke wákàtí 48 kalẹ̀ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ lórí ọmọ yín tí wọ́n fi joyè Dọ̀tun Sànúsí. ṣé Dọ̀tun Sànúsí wọ́n fi jẹ ọ̀kan lọ́mọ Oòduà bó ṣe rí ní wíwùn onímọ̀ yìí rẹ̀ ní ọmọ dáadáa ọmọlúàbí. ṣùgbọ́n ọmọ tó àfi àti kọ́kọ́ rí kinní ọ̀hún bíi ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá. Yorùbá land níbo ni Yorùbá land má gbọ́ má mú ọ̀rọ̀ tàn wá lénìí sọ̀ ń gbọ́ mi. níbo gbogbo wa ti ṣẹ̀ níbo wọ́n ti ní Yorùbá. wọ́n ní Ilé-Ifẹ̀ ni. ìwọ ọmọ pé Ilé-Ifẹ̀ ni. ẹ̀yin bàbá wa bá sọ náà ní. bàbá ń bọ̀ wáyà ìwọ náà tún di bàbá. ṣé táwọn ọmọ bá ń bẹ̀rẹ̀ ọmọ apá àwọn. àwọn bàbá wa sọ pé Ilé-Ifẹ̀ ni. Ilé-Ifẹ̀ wọn ní gbogbo wa ti wá. àbí. bẹ́ẹ̀ni. ń bo lọ́yọ́ ti wá. ibo ni a ti wá. ẹni gbogbo ẹjẹ ń bèrè lọ ẹ. kábíyèsí ẹ̀yìn láàbì. ìwọ náà ọ dáhùn rẹ̀ ẹbí ọ lọ iléèwé ẹbí ọ kàwé ó ṣe ọ̀ka Yorùbá nínú history ni. a kà á nù wòye ṣùgbọ́n pé kílọ̀kà wọ́n ní Ilé-Ifẹ̀ ní gbogbo ìran Yorùbá ti wá. wá ní sẹ́ ọmọ ọmọ ń ju bàbá lọ ni àbí ọkọ mọ̀jà dá sáàrin òun sọ̀ ń gbọ́. àwọn méjèèjì tó ń táwa ń fẹ́ ni pé kí wọ́n make progress sílùú wọn sọ̀ ń gbọ́. iléeṣẹ́ mélòó ní ń bẹ nífẹ̀ẹ́. iléeṣẹ́ mélòó ní ń bẹ lọ́yọ̀ọ́. lọ́ọ̀lẹ̀ Haúsá nínú òkun lọ́dọ̀ wa ń bí ni wọ́n ti lóòdù màtíríàsì wọ́n lọ dá fátìrì lẹ̀ lé Òkè Ọya. ọ̀dọ̀ wa náà wọ́n gbà bí ni wọ́n gbà kọjá wọ́n gbà Ọ̀yọ́ náà kọjá lọ wọ́n ń lọ rù wọ́n mọ̀ dá fátìrì lẹ̀ àwọn ń ṣe oríṣiríṣi nǹkan mélòó la nílẹ̀ wa níbí. èyí ò ní ká ẹjẹ́ á rò pé àwọn ọmọ wa kàkà pòfẹ́sọ̀ kan lọ sú àdàdà ọ̀nà wo làwọn ọmọ wa tí wọ́n fi ní ìlọsíwájú. kò jù bẹ́ẹ̀ lọ wọ́n fi ọjọ́ bọ̀ ń wà wúre ọ̀fẹ́ ọjọ́ lọ́nà. èyí ò ní Imperial Majesty tiwa ọba tí fọba jẹ Rashidi Adéwọ̀lú Ládọjà Akànmú. lórí àbá kan tí ń bẹ níwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà wípé Ọọ̀ni Ilé-Ifẹ̀ o àti Sultan tìlú Sókótó kí wọ́n gbé wọn òkè ju gbogbo lọ́balọ́ba yòókù lọ. ṣùgbọ́n lẹ́yìn tọ́rọ̀ ọ̀hún jáde Ohanaeze Ndigbo àtàwọn lẹ́gbẹ́jẹgbẹ́ ní Middle Belt àtàwọn míín sọ̀rọ̀ pé kò jẹ́ orí bẹ́ẹ̀ o pé tó bá wá jẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ nìkan àti Sultan ti ìlú Sókótó ọ̀dọ̀ tàwọn náà ń kọ́. kó wọ́n mọ àwọn náà wádìí kó wọ́n wà ó tẹ̀mí lọ́rùn tí wọ́n bá fi Ọọ̀ni of Ifẹ̀ kò sáà ní tí a lọ́rùn. ńgbà Tinubu nísìnyí tó ń yọ pé pinnu ọtí alọ́run kí Tinubu wà ń bẹ ìbá àkàmọ́ kàn wá lẹ́kọ̀ọ́ lórí àwọn tó ti ń wà bẹ́ẹ̀ láti yọ nǹkan. àwọn ò ní pariwo ara wọn síta àwa Yorùbá la máa pariwo ara wa kò ṣe kinní o kò fún wa lóúnjẹ o kò ṣe pé kinní. abọ́gẹ́ndé ń jọ̀ka lóyó gidẹ̀ níjọ yẹ ti bí sẹ́yọ̀ là ń bí ọbọ̀ ọbẹ̀ ni kálukú tẹ̀ra nǹkan wọn wá ṣe sórí ètò wíwùn kí wọ́n fún Ọọ̀ni of Ifẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ìṣẹ̀dálẹ̀ Yorùbá sọ fún wa pé ọmọ Odùduwà gbogbo wa ṣé Ìbàdàn bí ni Odùduwà gbé dàgbà ṣé bẹ́ẹ̀ lọ́jọ́ sí àbọ̀yọ̀ Ògbómọ̀ṣọ́ wa mẹ́ẹ̀ká rántí o Peter ṣe gbé kálukú dẹ̀ mẹ́rin. ìtàn tó bí ti kálukú
bẹ́ẹ̀ ni Hmm. ìtàlá tó wá débi pẹ̀lú gbogbo àwọn tó ń jọba nísìnyí tó jẹ́ pé wọ́n kàwé ìtàlá tó máa pa àní báwo ni lọ síwájú ó ṣe wàá lù yín tẹ́ ẹ wà. irú Aláàfin onísìnyí gbà tá a bẹ orí bí ọdún 5 kankan wọ́n ti kọ́ bí fátìrì bíi 10 sí Ọ̀yọ́ táwọn ọmọ ríṣẹ́ ṣe ń bẹ̀ sọmọ àwa tiẹ̀ wọ́n pè Ìbàdàn due to pé àwa náà ni olórí tẹ́lẹ̀ àwa nílé iṣẹ́ kankan àmọ́ ètí Olúbàdàn wa yóò débẹ̀ nísì ẹ rí i pé a tún nílé iṣẹ́ sí i bẹ́ẹ̀ ni. lórí ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá Murik wọ́n fi ọ̀rọ̀ ta pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìgbìmọ̀ tó ṣètò bá a ṣe fi ọba jẹ ọlọ́jọ́ Jímọ̀ tẹ́ ẹ fi sí ṣé káwọn ọmọ lọ kírun ni ṣé ẹ ti rí àtẹ̀lédè tí wọ́n fi síta lórúkọ Murik ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá. àgbọ̀. mo ṣe mọ̀ kí mùsùlùmí òdodo lẹ́yìn náà. sórí gbogbo ìtàn sọ ọ̀rọ̀ lọ síwájú ìlú kí wọ́n ń sọ sọ ń gbọ́ mi gbogbo jẹ́ pé fanatics mo bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ló ń jọ wọ́n ti ń jẹ oyè ní Ìbàdàn ìjọ wo wọ́n máa jẹ. ọjọ́ Jímọ̀ náà la mọ̀ tẹ́. ọjọ́ Jímọ̀ náà la máa jẹ àwọn bàbá wa jẹ ó ṣe wá dẹ̀sìn tá máa ṣẹ̀ṣẹ̀ pìtàn kan fún. àbí torí n tó ṣẹlẹ̀ nígbà ọba Ọlákùlẹ́yìn tí wọ́n kálukú wọn pẹ́ kí wọ́n tó dé láti. ọwọ́ ìjọba gbogbo ẹ̀wà tíjọba bá ti tètè dé tó bá ti fún kẹ́ni tó ti gbé ọ̀pá àṣẹ fún kẹ́ni pátápẹ́rẹ́ wọn parí ẹ̀ láago kan. bóyá tí ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá rí rèé. ṣé ọ̀pẹ kẹ́ni kápẹ́bẹ̀ náà rí nǹkan kan wí ń lù kápẹ́mi náà sọ nǹkan kan ń lù èmi tẹ̀mí kakó nìyẹn o ìjọ Jímọ̀ ni wọ́n ìjọba kò sì yẹ kó gborí ẹ sáàsọ wọn níbi tá a bá dúró sí ṣé wọn mọ alẹ́sẹ̀ lẹ̀ tó bá wù mí máa dìde máa gba mọ́sálásí lọ. ẹni tí mò ń wí ọ. àgbọ́yé. ẹ má fọ̀tẹ̀ bá ń tọ́da jẹ́ kọ̀ọ̀kan gbogbo yẹn ọ̀kan yín bí n bá wà mùsùlùmí ni mí n bá ti gbọ́ pé wọ́n ń pè rún aago kan àbọ̀ ní Ọlọ́run sì ṣe mọ́sálásí gbogbo Ìbàdàn inú ọlọ́jà bá ń bẹ̀ ọ wà pẹ̀lú ilé ọba ni ọ wà pẹ̀lú mọ̀pọ̀ ni. wo èmú yàn lẹ ó dìde ó lọ ṣàlùwàlá ọkọ rí Jímọ̀ ó dìde bọ́ ọba sì fẹ́ bá wa jẹ ǹṣó yẹn ní Liberty Stadium kó tí ò lé tí ò nítumọ̀ ní abá àtúnṣẹ̀ṣẹ̀ máa dọ́gbọ́n kan kí wọ́n pè kálábẹ́nú sẹ́yìn ò ní pé wọ́n sọ pé Ràṣídì Ládọjà lọ́kọ́ jẹ ọba níjọ́ Jímọ̀ ni sóò lọ́kọ́ jẹ́ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sẹ́nìkan àwọn kan náà kan ọgbọ́n àyàn kọ̀rọ̀ yìí kan àwọn kan máa náà ń pè mí pé ń gbọ́ tètè ṣe tán o gbọ̀ngbọ̀n àwò ẹ lọ bá gómìnà ní aláṣẹ òun ni ó tètè dé tó bá ti gbé kinní lọ Ládọjà léèyàn tó pọ̀ àwọn tí ó dìde táwọn pa wọn tẹ̀lé gan kí pápápá mọ́sálásí sì ti wà lẹ́gbẹ̀ẹ́ mi tá a ti fẹ́ jóye ni. Yẹ́ẹ̀sì kálukú lọ ṣàlùwàlá ẹ̀wọ̀n náà mọ́sálásí Jímọ̀ ẹ̀ kírun mọ́sálásí Jímọ̀ gbogbo Olúbàdàn nu ẹ̀kẹ́ kí wọ́n á ní kí lọ́wọ́ à ń bẹ̀. kánì kankan ọmọ gbé nǹkan kan tí ò jẹ́ mọ́ba ọmọ gbé sí àjòyè ńjọ́ kankan rí lẹ́yìn ìjọ Jímọ̀ là á jẹ́. nídìí èyí ọjọ́ Jímọ̀ ń ti dúró wá mú. ó tí wọ́n ta ọlọ́fẹ́ yẹ lẹ́yìn Ọlọ́run sì ní yẹrú ẹ̀. Ọlọ́run ní yẹ gbogbo àwọn kásárì wí kápẹ́mi náà wí ká sọ pé mi náà rí sọ. kẹ́lẹ́ pé wọ́n náà ọ̀jọ̀gbọ́n kẹ́lẹ́ pé. ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá. ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá. àwọn ni wọ́n ń darí Murik. èwo ní jẹ́ Murik. àwọn Muslim right. Mùsùlùmí gedegbe ni mí ní èso ọlọ́tí ní èsì ọlọ́tí ní iṣẹ́ mi mú sìgárì mutí bàbá ń gbọ́. ẹ wàá béèrè lọ àwọn atọ́ wíwùn ṣé wọ́n jẹ oyè ọba rí lẹ́yìn ìjọ Jímọ̀ nílùú Ìbàdàn yìí. mọ̀pàpọ́nlé náà lọ́jọ́ fún mùsùlùmí pé kò sí nǹkan tí oyè tí wọ́n jẹ
wọ́n gbọ́dọ̀ jẹ́ ńjọ́ Jímọ̀ àpọ́nlé ló jẹ́ fún wa náà àpọ́nlé ló jẹ́ fún wa ẹnìkan wá ṣẹ̀ṣẹ̀ pé kinní kan bẹ́ẹ̀ nìkan bá dé bí Sultan of Sokoto bá dé tí wọ́n bá ti pé wọ́n joyè tán báyìí kí gómìnà tètè dé kó ṣe tí ó ṣe ọba ó dìde kálukú ó dìde wọ́n mọ̀ lọ mọ́sálásí èmi náà gba mọ́sálásí lọ ibi tí ń ti kírun nù mo sì wà lẹ́yìn ẹni tó yẹ pé nínú ẹni tó yẹ pé ó gbọ́dọ̀ ló ti kábíyèsí gbogbo àwọn tí ó yẹ ká máa mú jáde pẹ́pẹ́pẹ́ kan ká máa kódà kò nítumọ̀. tá a ṣe ń retí àwọn èèyàn jankan-jankan. kò nítumọ̀ kálukú bá ti jẹ oyè ìdẹ́kọ̀ wọn gbá lówó. àwọn tó gba họ́ọ̀lù wọn ti pọ̀ lọ Liberty Stadium yẹn gbogbo ẹ̀ ní òkun. kò ní ẹgbọ́n ẹ má tó fi yẹn kún ọ̀rọ̀ ẹ̀sìn pé bóyá yóò ṣe kinní kan. òun kí Rashidi Ládọjà kí gómìnà. kò sì lè dára ẹ fi ṣe ó dìgbà tí gómìnà bá wá gbé kinní fún un tó bá gbé fún un tán yóò dìde òun náà kírun ni. àwọn ìyàwó ẹ̀ kírun ni wọ́n ẹni tí ọba mọ Rashidi Ládọjà délé èmi mà délé. ọ̀dà ẹjẹ́ àtúmù báyìí pé lẹ́yìn ìgbàdé ọba Rashidi Adéwọ̀lú Ládọjà tí kábíyèsí bá gbadé tán àwọn talẹ̀ ṣé wọ́n ní Ìbàdàn lẹ̀ báyìí. Ọlọ́run ọba o kí ló ń wí yìí ẹrí bí èmi dúró dénú ara ṣe tèmi nu tó tí Ládọjà yẹ̀ mí sí. ṣe fẹ́ mọ talẹ̀ ni. ẹ ń bá talẹ̀ kẹran bọ́ọ̀lẹ̀ bọ́ ọba talẹ̀ á gbalẹ̀ kẹrun ẹ bí Mọ́gàjí talẹ̀ á gbalẹ̀ kẹrun ẹ. tó ta lọ́nà tí ò bófin mu. bẹ́ẹ̀ ni kọ́ máa gbalẹ̀ ó lẹ̀ káàkiri àwọn ajagun-gbalẹ̀ wọ́n ní langrapa kí wọ́n sókè ni o kì í sàsìkò yìí o. wọ́n lówó àwọn ọmọ ajagun-gbalẹ̀ lówó wọ́n tún lóògùn wọ́n tún ní jàǹdùkú. wọ́n ní owó wọn ló wọ́n jogun sórí gbogbo tó wù Ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀. Ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀. kájagun-gbalẹ̀ orin jìnnà kúrò nílùú Ìbàdàn. àwọn rìn o kí wọ́n rìn kú o gọ́fìnà gan ò fọwọ́ sí fún wọn gọ́fìnà gan ó ti sọ fún wọn pé langrapa ẹ ti pọ̀ jù. torí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí kó tó di pé ọba Ọlákùlẹ̀yìn wàjà a rí pé ọba Ládọjà náà ló jókòó tí wọ́n ní káwọn mọ́gàjí méjì kan lọ rọ́ọ̀kù. mọ́gàjí méjì kan rọ́ọ̀kù ilẹ̀kẹ́ ẹni wọn ń bẹ̀ wọn ilẹ̀kẹ́ ẹni wọn nù lọ́dọ̀ mi àbí kí n kó wá kó rí. ẹ ti gbà lẹ̀kẹ́ ọ̀dọ̀. níta ni wọ́n lọ ṣe tí wọ́n bá ṣe wọ́n lè rí lẹ̀kẹ́ wọn gbà. kí lẹ ní kí wọ́n lọ ṣe. ilé ó lẹ̀ tí wọ́n gbà níbi wọ́n mọ fẹ́ǹsì sí kí wọ́n lọ wó fẹ́ǹsì wọn. wọ́n ń pariwo pé kìnìún wọ́n lọ́fíìsì majority wọ́n lọ́fíìsì. wọ́n máa ń threaten àwa náà. February 16 ọdún yìí káwọn ti wá tọ́ wá mìíràn nílé láago 5 àárọ̀ kí n sílẹ̀kùn fáwọn ọmọ ní kí lè fẹ́ ṣe fẹ́ kírun ni. ìyìn gbàgbé mo sì mú ń tọ̀hún. ta ló ní tọ̀hún. kí ni tiẹ̀ ń bẹ̀. kí ló wá bí yín kí ló sọ kí ló ṣẹlẹ̀. tọ́fẹ́ yìí mo ní kó dúró lẹ́nu ọ̀nà kó jẹ́ kílé ọmọ kájọ ríra wa oṣù kùngbà náà kó jájọ ríra wa ibọ́kùnrin ní ọkùnrin lèmi náà kájọ ríra face to face. ṣé wàá jọ ríra yín. kò dúró kò gbé mọ́tò dẹnu ọ̀nà mi wọ́n lọ páàkì sísàlẹ̀ ń bẹ̀ yẹn. kí ni ẹ láwọn fẹ́. ẹyẹ mi ọmọ gbogbo tí wọn bá fẹ́ ìyá Ajagunbalẹ̀ ni wọ́n ti gò no room for ẹ ń bá ti Jagunbalẹ̀ tó sì jẹ́ Mọ́gàjí yíyọ ní báyìí. ayọ̀ ni kó ronú ní kó kálukú dódò pé Mọ́gàjí tá a bá ti pa kọjá Jagunbalẹ̀ ayọ̀ ni. ọmọ lọta lónìí àbí ọmọ pé ilé bàbá rẹ kan a máa ń ká tó fi wọn jẹ Mọ́gàjí a máa ń sọ fún ọ pé má lọ gbà pé bàbá yín ti fún ẹnìkan nílé 100 ọdún 200 years sẹ́yìn tí wọn béèrè mọ ọwá lọ béèrè ó lé wọn kó lórí ilẹ̀ ẹ má dán wò Mọ́gàjí tá a bá pẹ̀lú àbí baálẹ̀ àwa la fún yín lẹ́kẹ̀ẹ́ á gbà padà o òfin yẹn ni wọ́n sì gbàyàwó àdúgbò o méjì ní tá a máa sọ fún òjò báyẹn lọ́ọ́ lọ́ọ́ tá a bá ń fi wọ́n jẹ́. gbàyàwó àdúgbò wọ́n Jagunbalẹ̀. táwa ni Ọlọ́run ló lówó Ọlọ́run ló lóògùn. torí ó ti ẹ̀ ń wòye pé tẹ́lẹ̀ wọ́n ní kábíyèsí sọ pé ni ṣùgbọ́n kábíyèsí ọba Ládọjà báyìí
àwọn gan wà lórí ìjókòó wọ́n ta kébékébé láti sọ̀rọ̀. kábíyèsí wo lọ sọ pé ní ọ̀nà àbàdàn division of labour iṣẹ́ tó ti pínlẹ̀ báyìí iṣẹ́ tí imperial majesty Adéwọ̀lú Ládọjà tó ti pínlẹ̀ pé wo níbí ìyẹn wọ́n ti sọ fún gbogbo wọn ebi gbogbo wọn náà ni wọ́n lọ kí wọ́n nulẹ̀ ẹ má ṣe báyìí o ẹ má talẹ̀ o ẹ má ṣe kìnìún ẹ má gbalẹ̀ ńlẹ̀ o àbẹ́yẹ̀ bá dà wò tó bá ti dọ́dọ̀ wa ọ̀nà bẹ́yẹn gbé katapila tó bá lọ́ọ̀ wúlé ńlẹ̀ lóko ìkọ́sẹ̀lẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ náà nísìnyí. mo ní kí ni ẹ̀sùn katapila wọn ná wọ́n túré gbé katapila kó mẹ́ni wọ́n máa parọ́ àwọn ní ìwé láti Ministry of Land àwọn irọ́ ni o àgbélẹ̀rọ oríṣiríṣi àmọ́ngbà wọn ti mọ̀ pé àwọn ará oko sẹ́ni tí ò kàwé tí wọn ò pé wọn ò sì ní fẹ́ máa gbúròó kí wọ́n káwọn lọ tọlọ́pàá wọn àkọlọ́pàá àti tọ́ọ̀gì lọ wọn náà ìkan bí atọ́ máa ń fà lọ́wọ́ nísìnyí Olúyọ̀lé gọ́fúnà dúró de lọ à ń dúró de kọ́ba ọ̀jẹ̀ ni. yes. ẹ tún gbọ́nyún náà yọ. tí gọ́fúnà ti gbọ́ sí. gọ́fúnà gan ló pẹ́ ká yọjú ọ̀rọ̀ ọba. sí pé ìjọba ilé ò ní gbàgbà kúpa. no Imperial Majesty ọba Adéwọ̀lú Rashidi Ládọjà no room no nonsense. No room for nonsense. Ẹni bá gbé mú. Ó yà gbé ní right way ni o. Ìjẹ́ èèwọ̀ kankan wà nílẹ̀ Ìbàdàn. Èèwọ̀. Ààrẹ ìwọ̀ náà là ń sọ wọ́n gbàgbọ́ ní nǹkan mọ́ta ló ń lẹ̀. Ẹ gbọ́ ẹ máa wo gbẹ̀yìn àwọn tí talẹ̀talẹ̀ o. Ẹ̀yin èèwọ̀ wọn ni ìgbẹ̀yìn wọn dà. Àrọ́mọdọ́mọ wọn máa ń tún jìyà ẹ̀. Àmọ́ àwọn ó ti lọ. Èèwọ̀ ń bẹ nílẹ̀ Ìbàdàn kò sí sẹ́wọ̀ èèwọ̀ kanu mọ́ta ló ń lẹ̀. Kọ́mọ Ajagungbalẹ̀ rìn jìnnà kúrò nílẹ̀ Ìbàdàn báyìí. Wọ́n rìn o wọ́n rìn kó mo sọ bẹ́ẹ̀ gbogbo ẹnu mo fi sọ wọ́n rìn kó. Mùsùlùmí lolúwo tilẹ̀ wò ó. Mùsùlùmí òdodo ni. Kábíyèsí Olúwo wá sọ̀rọ̀ ní oṣù mélòó kan sẹ́yìn. Akẹ́lọ́ lọ́sàlẹ̀. Pé ká fòpin sólóòlù. Olóòlù ibi ìwà jẹ ebi ẹtọ tẹ wò. Wọ́n ní orò tóbìnrin ò bá lè wò kó yẹ ká ti palẹ̀ rẹ̀ mọ́. sẹ́rùn lọ fẹ́ máa wí ìdádùn ń ṣèlú. sọgbọ́. ẹni tẹ̀ wò kí ló ṣẹlẹ̀ sí wò. àìbá àbúrò Lágelú tọ́tẹ̀ Ìbàdàn ni ẹ béèrè lọ ẹ. ẹ gbọ́. àwọn ọba ti wá sẹ́mi ọpọlọ wà ẹ wo náà ẹ wo ìrìn àjò tá a ti rìn ká tó débẹ̀ ọgbọ́n mi. ẹbọn náà ń tẹrọ aláṣẹ orí ilẹ̀ wa ṣé Kùránì lọ sọ fún pé kọ́ máa lọ gbalẹ̀ ńlẹ̀. Olúwo fẹ́ gbalẹ̀ Ìbàdàn ló tọ́jọ́ pé tó ń tà lẹ̀ àwọn ilẹ̀ wa ó wà ní federal nísìnyí lọ́wọ́ àwọn a wà ní kóòtù lórí ẹ̀. Olúwo ló gbalẹ̀ ni. Olúwo ń talẹ̀ ni. Kí ni ta wọ́n wa kò sá ń bẹ̀ wọ́n wa máìnì ń bẹ̀ tó wá bá ọba wa yìí tí wọ́n sọ fún ọ pé kí wọ́n rí ẹ̀yìn ń bẹ̀ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ government to government. Gómìnà wa wọ́n ti wà ní ìcháàjì ẹ̀. Kí lẹ wá lè sọ pẹ̀lú ohun tó Olúwo sọ ń pa Olóòlù rẹ̀? Ṣé ń pa Olóòlù? Kọ́ lọ gbé ilé ẹ̀ kọ́ wá gbé Olóòlù àbí ẹ bá lágbára. ẹ bá lágbára. Ọba làwọn náà. Ọba tẹ̀tẹ̀ rí àwọn ọba máa dànṣọ agbára rẹ̀ ọ̀ka sẹ́mọ̀ kò sí ní tá a fẹ́ sọ kò jẹ́ mọ́ Ìbàdàn. Kò jẹ́ mọ́ Ìbàdàn. Bẹ́ẹ̀ ni ọ sọ̀rọ̀ sí wa ọjọ́ kan lójoogun mọ́ bá fà á. Mọ́ bá fà á. Ọwọ́ bá bàbá wa Lékan Balógun tó kù lọ́wọ́ bá lọ́wọ́ ní pé kí wọ́n sọ pé ọgbà kẹ̀dẹ̀ ẹ̀bí ládùúgbò mẹ́rin kan yóò pé kí wọ́n gbé ni. Kan fún lẹ́gba. Ká gbé Olúwo. Nígbà tí wọ́n máa nẹnu sí Ìbàdàn kò lọ́rùn àgbọ̀ ni. Wọ́n ṣẹgbẹ́ ta lẹ́gbẹ́ ẹ̀ ní Ìbàdàn.
ó dìjà gbẹ́sẹ̀ ní gbangba ní tí mò ń sọ yìí gọ́fìnà wà ń bẹ̀ deputy governor gọ́fìnà ọ̀sùn gbogbo wọn wà ń bẹ̀. tẹ̀fí ń sọ pé kí wọ́n bólúwo lẹ́gba. tí ọba kọjá wa náà bàná mi ń pè wọ́n bó ẹlẹ́gba. gọ́fìnà wa ọmọ tí ó ṣe jẹ́ náà sọ́mọ ó sọ pé bàbá sọ́mọ gọ́fìnà máa ń ní respect fún wa gan-an tí mo fi láìkì ẹ̀nu tó bá ti ráwa ọba nǹkan kan ẹ̀sà pẹ̀lú so ti yẹ ó sì gọ́fìnà wa wà mẹ́jọ náà ló ti gbá fa nígbà wọn ni wọ́n fẹ́ ṣe ọ̀nà gbogbo ọ̀nà ló ti ń ṣe pé kìíní mẹ́wọ̀n àmọ́ ó ti dọ̀rọ̀ ìjọba báyìí nísìn deputy governor wa ló wà ní ìcháàjì ẹ̀ tí wọ́n sọ mọ̀ pé lọ́ọ̀yà ló níyẹn àríyàn tá a tó lọ wò ó tá a lọ wo gbogbo ibi odò ọba ibẹ̀ ní báńdì wa ọwọ́ àti àfàwọ́ náà pápá ń bí so àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà ọgbọ́n mi. ẹ ti fìgbà kan rí jẹ́ igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ ANPP ní Nàìjíríà àtijọ́. olóṣèlú lèmi náà. ṣẹ̀ṣẹ̀ sóṣèlú ni. ààyè lè sọ́kọ́ ní ṣe mọ̀ pé ńgbà tí a lè ṣe báyìí tẹ́lẹ̀ mọ́. ọba Aládọjà náà ò lè ṣòṣèlú mọ́. àwọn ò tí ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ mọ́ sí wọ́n ti ní bàbá gbogbo ayé pátá. bí ọ ṣe ní sí PDP ọwà APC ọwà ìjẹnu Kánú oríṣiríṣi ẹgbẹ́ ni wọ́n wà bí ìnáwó wọn yìí. ìgbà tá à ń bọ̀rọ̀ ìbọ̀ ẹ sọ̀rọ̀ ń pa ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́jọ́ 24 oṣù kejì ọdún tó lọ òun náà lẹ́tún sọ̀rọ̀ kan náà bẹ́ẹ̀ tẹ́ ní káwọn ọmọ Nàìjíríà ní sùúrù pẹ̀lú Tinubu o bí nǹkan ṣe lé kókó yìí ó ti pé ọdún kan àtoṣù mẹ́fà tẹ́ ẹ sọ̀rọ̀ báyìí. bó o ní ṣé ìyàtọ̀ ti dé. ìyàtọ̀ wà àbí ọmọ Nàìjíríà sì mọ ní sùúrù lọ́dọ̀. bẹ́ẹ̀ gbọ́ sọ fẹ́ kí Tinubu ọmọ abẹ́ ẹ̀ dáko ni ọ̀lẹ ló ń ṣe wá. lọ́nà wo. o ṣeun. àwọn àgbẹ̀ fẹ́ dáko àwọn darandaran kan tí wọ́n ní. bá darandaran bá dọ́dọ̀ yín ẹ̀yin náà dọ́dọ̀ wọn ẹ̀yin náà kàn sí wọn. bí wọ́n bá kàn sí ẹ̀kàn sí ẹ̀bọ́kùnrin ni yín ẹ̀bọ́kùnrin làwọn náà. wọ́n létò ààbò mẹ́ẹ̀ owó gbówó lórí ìyà ń jẹ aráàlú. kí ni ń jẹ aráàlú ń yà sẹ́nu Tinubu ń nà wọ́n lẹ́gba ni. àwọn ìgbékalẹ̀ ọ̀rọ̀ ó yẹ ká máa mà bí wọ́n ṣe gbé kalẹ̀. ní Ghana nísìn èmi wọn ní oko wọn náà wọn ní ilá kan wọn tà ní 800 naira ilé ẹyọ kan. bí globally gbogbo àgbáyé ni nǹkan ti yí padà tí nǹkan le sí i gbogbo àgbáyé ni kí ní ìbá kìí ṣe pé bóyá Nàìjíríà nìkan àmọ́ wa afẹ́ máa ń fẹ́ ká sùn kalẹ̀ ẹ lọ kó wá ká sá máa jẹ ẹ̀ka tó burú inú ọ̀rọ̀ tiwa tí yóò dá ni àwọn kan mọ owó tí wọn ò lè ná tán wọ́n sá máa kó ọwọ́ wọ́n máa kó ọwọ́. ẹbíjọ ní Tinubu sọ pé àwọn gómìnà yẹn béèrè owó mò ń fún wọn owó tọ́pọ̀ mò ń fún wọn ó wí gbé jáde gbangba kílẹ̀ tó fẹ́ ó ṣe àmọ́ nǹkan àwa Yorùbá ìjọ wa lójú pírọ́blẹ́mù ta ní nìyẹn èyí tá a fi gbárùkù ká sáà máa gbárùkù tí gbogbo tó bá pé kínní tó bá ṣàwùsá nísìnyí wọ́n sọ fún yín pé tó ṣe àọ́dà gbogbo tó máa ń ṣe pátá ni wọ́n mọ̀ pé ńgbà Buhari wà bẹ̀rẹ̀ tó fi ní 109 top oyè àwọn oyè ìjọba ní Nàìjíríà tó sì jẹ́ pé àwọn arókè ọ̀yà lọ́nà náà bẹ̀ ẹ̀ mọ̀ wí nǹkan kan òun wá mú gbogbo ọ̀sẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ń sìn Ìgbò ní senate leader kò gbé bí vice president òkè ọ̀yà ẹ rí Ọlọ́run kàn fún wa ní Tinubu ni Ọlọ́run ló fún wa kí ìyá ọmọjà wa ọmọ Yorùbá bá wá rí gbogbo ẹnìkan tó bá ń sọ̀rọ̀ níṣẹ́ pé kìnnìkan èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọ̀gá olóṣèlú ni mí tẹ́lẹ̀ àmọ́ ipò ọba ò jẹ́ kí n lè máa dá sóṣèlú mọ́ deputy national chairman of ANPP àjọ jókòó pẹ̀lú Buhari ni wọ́n á jókòó lẹ́sìn àwọn ó jókòó lókè àwọn ó jókòó sálẹ̀ ni àmọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣe bọ́ọ̀bù bù lẹ́sẹ̀ fún Tinubu especially àwọn ọmọ Yorùbá ó kù yín ọkọ lọ́hùn
ẹ jẹ́ ká tiwa náà bó ti wù lórí ẹ jẹ́ kó ṣe é. kò ṣe bó bá ṣe wù ú. kó ṣe é ó sì ń ṣe dáa a máa pariwo lónìí pariwo lọ́la Tinubu ṣé Tinubu ni wọ́n bá mi ní ọ̀hún bá mi ro àmàlà nù lé mi àwọn àpèbí ń pa mí ebe mi ní lọ́wọ́ náà bí ń ṣe rélù bọ́. ṣùgbọ́n náà àti rélùbọ́ wọn ló jìn pé ìjọba ò ṣètò. ètò kí ló fẹ́ mọ́ ṣe. kí ìlú ó rẹwà kówó wà lù ú kówó wà lù ú. kí gbogbo nǹkan lọ re kí ìpèsè iṣẹ́ ó wà. kọ́ máa tẹ owó kọ́ máa fọ́n sáàrin ìlú àbí. ọ̀dáhùn wọ́n fún yín mínísítà àbò fún yín. mínísítà fọ́rọ̀ náà ọba. fọ́rọ̀ náà ọba ẹ lọ bá mínísítà yín ó ti represent yín lọ́yọ̀ state. ok. bó ṣe rí nù division of labour ẹ máa pẹ ẹnìkan Tinubu òṣèlè gan so nìkan ni wọ́n máa ṣe gbogbo ẹ̀ ni ó ti pín àwọn èèyàn sórí ipò yìí kọ̀ọ̀kan tí wọ́n máa yanjú ẹ̀. gómìnà Ṣèyí Mákindé ń kọ́. gómìnà Ṣèyí Mákindé. kí lè rí síjọba gómìnà Ṣèyí Mákindé. ṣé Ṣèyí Mákindé. dùnà sórí sọfẹ́ fẹjọ́ rẹ̀ sùn mí ni. n táwọn èèyàn ń sọ ń bàdàn náà ni wọ́n tó ń sọ pé ń pa wọ́n fẹ́ yáwó ṣe ìṣàkóso àti bí ìjọba ṣe ń lọ lápapọ̀ ojú wo lè fi ń wò ó ẹ̀yin lọ́balọ́ba tó ń ṣojú gbogbo ìlú ojú wo lè fi wò ó. sórí tí n bá ní sọ̀rọ̀ nípa Ṣèyí Mákindé àwọn kan lè máa rò pé ó ní nǹkan kan tí mò ń gbà lọ́wọ́ ẹ̀ ń gbà nǹkan kan lọ sí Mákindé o ní tó bá fún kálukú lọ́ba ní fèmí náà àjọ nǹkan kan náà tá a bá ti ní fún wa o àwọn ọgbọ́n. ẹyọ kan ni pé Ọlọ́run fún ní ẹ̀bùn kó rí Ọ̀yọ́ ṣètò fúnra ara rẹ̀ tí ó sì pé bàbá lókè bàbá ń sàlẹ̀ nígbà tí ń jẹ gómìnà ǹjẹ́ o tí ì rírú ti ẹ̀yàn rí kò sí bàbá lókè kò sí bàbá ń sàlẹ̀ a sì máa gbọ́rọ̀ ìmọ̀ ọmọ tẹlomi o bẹ́ẹ̀ mi bá ti sún bàbá ni ọmọ ńlá sọ ẹ̀mú gbà mí gómìnà ò ní lọ báyìí wọn ò gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ gan wọn ò ní jẹ́ káwọn tí ó sọ̀rọ̀ gidi ọdọ́dọ̀ gómìnà. tó ti yẹ ń sìn. àgbọ́yé. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Akínyẹlé lọ́sẹ̀ tó lọ lọ́hùn àwọn kan wọ́n lọ bilẹ̀ wọ́n bá ní àwọn ti pé kínní commissioner for land ní ohun ọmọ sí abáyọ àbáwí nísìn wọ́n pè látòkè lọ́dọ̀ Ṣèyí ni ó ṣe pé kínní ńgbà àwọn ẹ̀tọ́ yọjú gbogbo wọn ní ọmọ yẹn wọ́n ní ọba tiẹ̀ fún yín kó wọ́n jẹ́ pé wọ́n ṣe yín léṣe kó ń bẹ ìbàdà ìjọba ọmọ sí irú ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí náà ló sì fi yànyàn Ṣèyí Mákindé kìí fi nǹkan tí ò dáa kìí fi bùn àwọn òṣìṣẹ́ rẹ̀ o kìí fi bùn wọn rárá ó dẹ̀ ń ṣe dáadáa ẹyọ kan tí mo rí ni pé ọdún méjì tó kù nísìnyí tí ó lò ń bẹ Ọlọ́run ràn lọ́wọ́ gbogbo ọ̀nà tó bá lè rí pé iṣẹ́ lè wọ Ọ̀yọ́ state kádà fátìrì nǹkan kan lẹ̀ afẹ́kọ́ bá ní wà. ẹ ń sọ̀rọ̀ ọlẹ̀ lẹ́ẹ̀kan pé káwọn máa jagun gbalẹ̀ kúrò ní ilẹ̀ Ìbàdàn. gómìnà pẹ̀lú ọ̀rọ̀ ọlẹ̀ nílẹ̀ Ìbàdàn ǹjẹ́ ẹ̀ mọ̀ ń pa gbogbo kí ni ìṣe ń lọ a fẹ́ ṣe development ń bí yìí ó jẹ mọ́lẹ̀ circular road mú iye mítà báyìí àti àwọn ibi ibùdó tó ṣe pàtàkì tó ń di estate lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé gbogbo yín jọ mọ̀ ń pẹ́ ni. n kì í ṣèjọba ìbìnrin báwọn ní jókòó ní house èyí tẹ̀yìn aráàlú bá wí náà tá a bá gbọ́ èyí tá a bá rí pé ó ní pé ká bá sọ̀rọ̀ á bá sọ. tó ti yọ báyìí èmi mo sọ́ọ́rì o èmi máa ń sọ̀rọ̀ ó sì máa ń gbọ́ nǹkan mi bá wọ́n máa ń gbọ́ sí mi lẹ́nu tí máa ní gómìnà ṣe nǹkan báyìí nǹkan báyìí ń lọ. ẹrù pọ̀ lórí ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ gómìnà. kábíyèsí lórí àṣà
àti ìṣe ilẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ti ń wò pé ó ti ń lọ díẹ̀díẹ̀ ó wá tún lọ títí ó tún lọ láti ààfin wọ́n ní àwọn ọba aláyé ò tẹ̀lé àwọn àṣà àti ìṣe ilẹ̀ wa mọ́ pé ẹ̀sìn àjòjì ó ti ń bò wọ́n lójú pé nígbà ọba kan bá wàjà gbogbo ìlànà tó yẹ kí wọ́n tẹ̀lé káwọn oníṣẹ̀ṣe ó ṣètò wọ́n ní wọ́n bá darí ẹ̀ sápá àbòmí wọ́n ní ẹ̀sìn àjòjì táwọn bá ń ṣe o làwọn fẹ́ tẹ̀lé ojú wo lẹ́yìn fi ń wò. èwo lẹ̀sìn àjòjì. wọ́n láwọn ẹ̀sìn àyẹn ọ̀hún ni. ẹ̀sìn bó kìí ṣẹ̀sìn ilẹ̀ Nàìjíríà kìí ṣẹ̀sìn àgbáyé. wọ́n ní níta bá gangan pé ìṣẹ̀ṣe la. ìṣẹ̀ṣe ṣé ìṣẹ̀ṣe yẹ ṣé fi máa ń jí àwọn ọba padà ní ṣé fi jí padà. ẹ̀rọ. ẹ̀yin bọ́lá òun ṣe dájọ́ rẹ̀ lọ́hùn ẹ̀ẹ́dùn ń bẹ̀ tọ́lọ́hún ó fi dájọ́ ẹ̀. kò yẹ nìkan kan. èyí ò ní kẹ́ ẹ lọ dúró fún. ṣùgbọ́n wọ́n ní kì í ṣe pásítọ̀ tàbí ìmáàmù ní ń fi ọba jẹ. kì í ṣe pásítọ̀ tàbí ìmáàmù. àwọn tá ń jọba tí wọ́n bá pè ìyún náà ni pé wọn ò gbàṣẹ ṣe yín lọ yín. wọn ò gbà ẹ̀yin tẹ́ fi jọba olúwo àràbà wọ́n fi ọba jẹ. bẹ́ẹ̀ni. àwọn tó bá wà ńbẹ̀ pásítọ̀ dàbí bíṣọ̀bù lórúkọ Jésù kìnnìkan wọ́n ṣàdúrà. bẹ́ẹ̀ni. mùsùlùmí náà ṣẹlú aládàbí Karim wọ́n ṣàdúrà. kí ni ìyá kí ló lè mẹ́. àdúrà tá à ń ṣe ta ló máa gbà. Ọlọ́run ni. Ọlọ́run ni. Ọlọ́run dà. àbí àdúrà táyà bá ṣe yẹn. àní Ọlọ́run dà. ó ń bẹ lọ́run. ó ń bẹ lọ́run ó ń bẹ ń bẹ ọ wà tó oríire. kò sẹ́yìn rí Ọlọ́run. kí ni ìtumọ̀ gbogbo eléyìí láti máa wánà àti dá wàhálà alẹ́ ni. ibẹ̀ kan ibi ìró kan yẹn làwọn kan ti ń rí jẹ. àwọn kan rí jẹ́ nù mọ̀dàrú. bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nù. níbo ń gbẹ wá ń sọ pé ṣẹ̀ṣẹ̀ ebi Ṣèyí Mákindé tó ń fún ẹ lówó ọlídé ṣẹ̀ṣẹ̀ kí n gbà tẹ́lẹ̀ báwo ni ẹ tó fẹ́ rí kílẹ̀ tó ń fẹ́. ó sì lè pé kí n lọ nísìnyí kí n pé kíní wọ́n pé wọ́n gbé àkúta kan bẹ̀rù kí n má tapolé lórí. kò ṣeé ṣe. kò jẹ́ mọ́ tèmi tí ó bá sì tẹ́ mi lọ́rùn ẹ lè force mi ẹ lè lé physical force lé mi lórí náà democracy làwà kálukú ṣe ń tó bá tẹ́ lọ́rùn. ìkẹ̀kẹ̀ kálukú ṣe ń yóò bá wù. kó o ọ̀nà tó bá mọ̀ pé òun ṣe jẹ́ ìjọba ọ̀run ó sá mọ̀ pa àkùnjọ kan. ó ti dandan. tó o bá kú kí ló dé bá. àwọn nǹkan tó jẹ mọ́ nǹkan gidi tó yẹ ká máa ṣe ni ká mójútó àwọn ẹbí wa. àwọn ẹbí wa ká mójútó wọn àti jẹ àti mu ká má jẹ wọn àwọn tí ò ní ká fún wọn. ní báyìí kí ni àmọ̀ràn yín fún kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn 44 tí wọn ó gbàdé láìpẹ́ àti fún gbogbo ọmọ ilẹ̀ Ìbàdàn lápapọ̀ torí àti ń retí àti gbogbo yín lọ́kàn. ẹ ṣe púpọ̀ ẹ ṣe. ní tèmi ó sọ nípa ọ̀rọ̀ ọba ni pé ọba wọn láti bí ọ̀pọ̀lọpọ̀ condition tó jẹ́ pé pẹ̀lú sùúrù pẹ̀lú pẹ̀tẹ́kùtù náà fi máa ṣe. ẹ̀yin ọmọ ìlú náà ẹ yé bàlú jẹ́ kálukú náà lọ dúró déédéé ká lọ dúró déédéé ní tó ṣe pàtàkì náà ní tí ọ̀tọ̀ láàrin ìlú àwa náà mọ̀ ká má bàlú jẹ́. ẹ ṣeun ọpẹ́ pàtàkì lọ́wọ́ His Royal Majesty Ọba Hamidu Ajibade ẹ̀kẹrin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. mo ní ọmọ wíwá mọ́. tí wọn ó di aṣípa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn láìpẹ́. mo ti dà á ó tún máa fà mí ẹ̀yìn ní ọrọ́kùnrin yá. aṣípa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. jẹ́sìn lè tẹ́ Ládọjà tí ló ń fún mi. yóò fún mi ńgbà bá ti gba tiẹ̀ tán yóò bá fún mi náà tèmi ẹlòmíì ò lè gbà á.
ẹlòmíì ò lè kò sí kò ṣeé ṣe ẹ̀yin náà lẹ́ẹ̀gbà nǹkan bẹ́ẹ̀ ni mo ti dá sí pa. lẹ́yìn tá a bá jẹun. èmi gan ni chief staff Ládọjà akẹ́lọ̀hún yìí Olúbàdàn èmi ni chief of staff ẹ̀yin ni Olúbàdàn chief of staff olórí òṣìṣẹ́ kábíyèsí. bẹ́ẹ̀ ni bá a bá fẹ́ rí kábíyèsí kásámọ̀ bá a ṣe wà yín rí. kò sí kò ṣe pé báyọ̀ ọba tí a máa gbé rẹ̀ pamọ́ kì í gbé rẹ̀ pamọ́ aláàmọ́ àjọ jẹun ni kó àti ìjẹ́rú ọba báyìí rí ẹ dá mọ̀ bá dà pé àjọba gidi àjẹ́ dá mọ̀ pé àjọba gidi. a mọ̀ pé àjọba báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àdúpẹ́ gbogbo Ìbàdàn náà ni. sọmọ nísìn ẹyọ kan tọkọ ṣe pàtàkì ni pé o ò lè lọ wájú ọkọ pọ fẹ́ fún bribe èló ló nílò. ẹ gbọ́ ilé ni o lè mọ́ rẹ wá o ọmọ ọmọ rẹ wá àṣetánì ní kọ rẹ wọ́n máa ń sọ kalẹ̀ ní Olúbàdàn náà ní ọba tán gbogbo tẹ ẹ bá ní ẹ máa kó wá ẹ máa ṣe gbégbé ní àgbà. ṣùgbọ́n kò sọ̀rọ̀ sọ̀wọ́ kú dúró. kí ló èló ló ní tó fẹ́ fi wọ́pọ̀ máa bíráìbù ọba ó bíráìbù ta ni Ládọjà òun náà fojú sọ̀rọ̀ ní gbogbo nípínlẹ̀ Ọ̀yọ́ nìkan ọmọ ìsọ pé kan ní òwò náà ojúlọ́mọ tó yóò nù. Àdúkẹ́ mo lérò pé bàbá tún kàn sí yín láàfin. a máa dá yín lóhùn pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣeun. ẹ máa wá àwa náà lẹ́ẹ̀ máa bá. àmín. kò jẹ́bi tí a rí mọ́ fún ti òwúrọ̀ tòní títí ọ̀sẹ̀ tó ń bọ̀ látún mọ́ pàdé lórí ètò òṣèlú a kú gbáradì a kú múra fún ti. ẹ wá bá wa jẹun o ọba jẹ. ẹ wá gbogbo ìlú láti máa ṣe láà máa sọ. bẹ́ẹ̀ ni bó ṣe rí nu. Peter Ọlásùpọ̀ Captain P2 òun lorúkọ tèmi orí gbà. ẹ ṣeun.